wàhálà mà dé àwọn kan tó gbìyànjú láti gbẹ̀mí ọba aláyé kan l'Oǹdó báwo ló ṣe jẹ́ ẹ má rìn jìnnà ẹ wá gbọ́ o orí ló kó ọba ìlú Ìgòbà nípínlẹ̀ Oǹdó kábíyèsí John Adélẹ́wà yọ lọ́wọ́ ikú òjijì o lẹ́yìn táwọn jàǹdùkú agbébọn kan ṣe ìkọlù sí i láti gbẹ̀mí rẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní kò délé afurasí 10 tí àwọn ti mú lórí ìkọlù náà báyìí o agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Oǹdó DSP Àyànládé Olúṣọlá ṣàlàyé pé àwọn jàǹdùkú agbébọn náà ṣàdédé yabo àwùjọ Ìgòbà níjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ níbi ọjọ́ mélòó kan sẹ́yìn láti ṣe àwọn èèyàn ìlú náà níbi DSP Olúṣọlá ṣàlàyé nínú àtẹ̀jáde tí ó fi síta pé onírúurú nǹkan ìjà olóró bíi ìbọn ọ̀bẹ oògùn àti àwọn nǹkan míì tó léwu ni wọ́n kó dání lásìkò tí wọ́n yabo ìlú náà agbẹnusọ ọlọ́pàá ní àwọn jàǹdùkú ọ̀hún kọlu obìnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ Ògúnòyè Olúọmọ ó sì farapa tí wọ́n sì tún jí nǹkan rẹ̀ kó lọ alukoro iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀yìn náà ni wọ́n mórílé ààfin kábíyèsí Adélẹ́wà ti ìlú Ìgòbà tí wọ́n sì gbìyànjú láti ṣekú pa o ọ̀gbẹ́ni Olúṣọlá ní Elédùà lọ́ba orí adé náà ṣe o tí ó fi mórí bọ́ lọ́wọ́ àwọn kọlọ̀mbítì ẹ̀dá tó fẹ́ pa á kété tí ẹnìkan pe kọmíṣánná ọlọ́pàá Oǹdó CP Adébọ̀wálé Làwà lórí fóònù wípé àwọn jàǹdùkú agbébọn kan ti yabo Ìgòbà ní ọ̀gá ọlọ́pàá náà pàṣẹ pé káwọn ọlọ́pàá lọ sí ìlú náà ní kíákíá níbi tí wọ́n ti mú àfúrásì jàǹdùkú agbébọn 10 DSP Olúṣọlá ní àwọn afurasí ọ̀hún ti ń jẹ́wọ́ ipa tí wọ́n kó nínú ìkọlù ìlú Ìgòbà ó ní gbogbo wọn ni wọn yóò fojú balẹ̀ ẹjọ́ o tí iléeṣẹ́ ọlọ́pàá bá ti parí iṣẹ́ ìwádìí wọn lára àwọn nǹkan tí ọlọ́pàá gbà lọ́wọ́ àwọn jàǹdùkú ọ̀hún lásìkò tí wọ́n ń ṣọṣẹ́ ní ìlú Ìgòbà ní ìbọn àgbéléwọ́ 2 ìbọn ńlá olójú 2 kan oríṣiríṣi ọta ìbọn onírúurú oògùn ọ̀bẹ àti àdá àti onírúurú nǹkan ìjà olóró mẹ́ẹ̀ DSP Olúṣọlá ní obìnrin tó ṣẹ̀ṣẹ̀ níbi ìkọlù náà ti ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn ó ní iléeṣẹ́ ọlọ́pàá sì ń wá àwọn ìyókù àwọn jàǹdùkú náà tí wọ́n sá lọ agbẹnusọ ọlọ́pàá ní wámúwámú làwọn ọlọ́pàá dúró sílùú Ìgòbà báyìí o àti pé kò sí ìyọnu kankan mọ́ nílùú náà ẹ̀wẹ̀ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Oǹdó ti tún fi dá àwọn aráàlú nípínlẹ̀ náà lójú wípé iléeṣẹ́ ọlọ́pàá kò ní káàárẹ̀ nípa pípèsè ààbò tó péye fún àwọn tí wọ́n ń gbé nínú ìlú náà o ọ̀gá ọlọ́pàá wá kìlọ̀ fún gbogbo àwọn jàǹdùkú ní ìpínlẹ̀ Oǹdó wípé iléeṣẹ́ ọlọ́pàá kò ní gbà fún wọn láti ṣiṣẹ́ láabi wọn nípínlẹ̀ náà kọmíṣánná ọlọ́pàá ní ọ̀daràn tó bá fẹ́ dán ọlọ́pàá wò yóò jẹ iyán rẹ̀ níṣó yóò sì fojú winá òfin iléeṣẹ́ ọlọ́pàá Oǹdó ti wá rọ àwọn aráàlú láti máa bá iṣẹ́ wọn lọ láì fòyà kí wọ́n sì máa fi tó ọlọ́pàá létí bí wọ́n bá kẹ́fìn ẹnikẹ́ni tí wọ́n fẹ́ ṣiṣẹ́ láabi ẹ ṣeun tẹ́ǹtẹ̀lé ìkànnì Jígí Alára ẹja dókè lọ́hùn náà o à ń padà bọ̀. Amóhùnmáwòrán kan àtàtà tí aráyé gbọ́. Jígí Alára TV ni wọ́n sọ. 1, 2, 3, 4, 5, 6, 7 Jígí Alára. Sinimá méje tó lóyin ládùn. Sinimá titun méje la gbé jáde. Láti Jígí Alára. Jígí Alára lórí YouTube. Àwọn sinimá yẹn rèé o. Ìlú ni àkọ́kọ́. Òkúta péré lẹ́lẹ́kejì. Àjẹ́ tó pọ̀ máa wo lẹ́lẹ́kẹta. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́kẹrin. Ọba làkọ́lé ìkarùn-ún. Àfojúdi lẹ́lẹ́kẹfà. Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní keje o. Jígí Alára ti gbé jáde kàṣàgbà o. Lórí YouTube ẹ̀ ó ti wọ́.
àwọn akọkọlùkọ lóyin ládùn rọ̀ wọ́n pàtòkè tilẹ̀ sinimá méje tá a gbé jáde rèé látọwọ́ Dígí Alára lórí YouTube. Ìlú làkọ́lé alákọ̀ọ́kọ́ Dígí Alára àti Rose Odika ni co-producer. Òkúta àpèrè lẹ́lẹ́ẹ̀kejì Dígí Alára gangan fúnra ẹ̀ ló produce. Àjẹtúpamọ́wò lẹ́lẹ́ẹ̀kẹta Dígí Alára àti Lélowówà ni co-producer. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́ẹ̀kẹrin Fatai Karim àti Dígí Alára ló jọ produce. Ọba lẹ́lẹ́ẹ̀karùn-ún Tampan Ìdó local government àti Dígí Alára ló jọ pawọ́pọ̀ láti ṣe. Àfojúdi lẹ́lẹ́ẹ̀kẹfà Lateef Quadri àti Dígí Alára ni co-producer àti ẹ̀ náà. Àjíkẹ́ Ẹlẹ́kọ̀ ni sinimá ẹlẹ́ẹ̀keje Unity Caucus àti Dígí Alára ni co-producer. Àwọn Nollywood superstars ló kópa nínú àwọn sinimá yìí. Ẹ máa gbádùn gbogbo àwọn sinimá méjèèje. Ìlú, Òkúta àpèrè, Àjẹtúpọ̀máwo, Òpin ọ̀rọ̀, Ọba, Àfojúdi, Àjíkẹ́ Ẹlẹ́kọ̀. Àwọn sinimá méjèèje yìí ní kẹ́ ló máa wò lórí YouTube tó jẹ́ ti Dígí Alára. Adéọmọdé ni executive producer àwọn sinimá wọ̀nyí. Kò sí àṣàdànù ńbẹ̀ o. Ẹ kún ti mọ̀ pé gbogbo àwọn sinimá wa ló máa ń stand out yàtọ̀. Dígí Alára ní kẹ́ subscribe sí o. Ẹ download, ẹ share, ẹ like. Tẹ́ ẹ bá ti ń wo gbogbo ẹ̀ lẹ́ ó gbà wípé ó kọjá àfẹnuròyìn. Dígí Alára ni bàbá gbogbo wọn. Dígí Alára ti gbé jáde kàṣàgbà o lórí YouTube ẹ ó ti wọ́. Èmọ́wọ̀lú aráàlú rọ òjò òkúta lé ọkọ̀ tó gbé ààrẹ nítorí yíyọ owó ìrànwọ́ orí epo. Ààrẹ náà àtàwọn tó ń bá a kó wọ́rìn kọjá láàrin ìgboro nígbà tí àwọn aráàlú kan tí wọ́n tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bẹ̀rẹ̀ sí ní jù ní òkò, pàápàá jùlọ ọkọ̀ tó wà nínú rẹ̀ àti àwọn tí wọ́n jọ kó wọ́rìn. Ọ̀kan lára àwọn mínísítà nínú ìṣèjọba ààrẹ Noboa tilẹ̀ ṣàlàyé pé wọ́n tilẹ̀ tún rí ojú ìbọn lára ọkọ̀ náà. Mínísítà náà ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìgbìmọ̀ràn láti pa ààrẹ náà ni o. Ní báyìí ọwọ́ àwọn agbófinró ti tẹ èèyàn 5 lára àwọn tó ju òkúta lu ààrẹ Ecuador. Ìkọlù náà wáyé lásìkò wàhálà àti ìwọ́de lórí ìpinnu ìjọba orílẹ̀-èdè náà láti yọ owó ìrànwọ́ lórí epo dísù. Ìròyìn yàjóyàjó fún ti àkókò kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa bá wa pín ká, ẹ fi èròǹgbà ìsábàlá àríwú sí o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Dígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Dígí Alára. Ìkànnì Dígí Alára. Dígí Alára. Dígí Alára. Dígí Alára. Ìkànnì Dígí Alára 24 bàbá gbogbo.